kú ọ̀rọ̀ ajé o. Ẹkùn o. Èló pa ni gan ṣe mú yín? Èló lọ pé yín? 5,000 àti ẹ ní yóò ṣe wọ̀n. Ó ní 800 ló tún wà. Àbí yóò ṣe wọ̀n, yóò ṣe wọ̀n. Ọ̀rẹ́ ní jẹ́kẹ́ rógun ẹ̀wọ̀n. Èèwọ̀ ẹlẹ́wọ̀n àbí yóò ṣe wọ̀n. Lówó rẹ̀ mọ níwọ̀nba, lówó rẹ̀ mọ kékeré. 800. Àpò mẹ́rin mọ̀ nù. Àpò mẹ́rin, alápò mẹ́rin. Will you keep quiet? 800. Àpò mẹ́rin. Jálẹ̀ jálẹ̀. Ọ̀dọ̀ alágbádá nù ń dà. Ọmọ yàtọ̀ láàrin àpò mẹ́rin àti 800. Bọ́ jiyàn jòkólẹ̀. Ẹ mọ̀ bí tó sẹ́wọ́n lè mú dílé yìí. Èé ṣàlàyé ẹ sí ní gbóró yìí. Gbogbo ọmọ mi, ìyálájà, a lè wáyé da iye ọ̀làjú, kámọ̀ tí ṣèdí abínibí babara. Sọ́ọ́rí, yìí mo kọ́kọ́ béèrè lẹ́ẹ̀kan, yìí mo béèrè ní gbóró ìjàre, mo wí ẹ̀fẹ́ ní yóò ṣẹ̀wọ̀n, ọmọ mi, ọ̀bíkọ́lọ́mọ̀ jẹ́ arógun ẹ̀wọ̀n. Àní ṣẹ̀wọ̀n lágbára Ọlọ́run. Sọ́ọ́rẹ́ wọn yọ̀ ń wò ó, òun náà ti á pín sẹ́rìsì méjì o. Ẹ̀wọ̀n ń bẹ ló ṣe fún ṣẹ́kẹ̀ṣẹ̀kẹ̀ ni ìyẹn máa kó sí ni lọ́wọ́. Ìyẹn kan ti ń pè lákàbá. Àní orógun ẹ̀wọ̀n lágbára Ọlọ́run. Ìkejì lẹ̀wọ̀n yẹn máa ti ní mọ́. Yẹmi àbọ̀rì ìyẹn ẹlẹ́wọ̀n. Àní mọ̀nà bẹ lágbára Ọlọ́run. Sọ́ọ́rí yóò ṣe wọ̀n nílẹ̀ gbọ́nà yìí yóò bá ń wí ọmọ mi. Yóò ṣe wọ̀n òun níbí yóò mọ níwọ̀nba yóò wọlé pọ̀ yìí mò ń béèrè nù. Ó ti yé yín lọ́yà bẹ́ẹ̀ yé yín. Ìbànújẹ́ lórí là. Díyún mú báwọn ọmọ mi ìyá mi sọ yé yín náà dáadáa. Ìgbé ẹlẹ́ẹ̀kejì yìí mo béèrè òun ni mo béèrè wí èlé lónìí ń ṣẹ̀ mọ́ yín. Ṣé ẹ rántí yẹ pé èlé ẹ ti pè rí? 800. Bàyẹ̀ pé 800 mo á wí sápò mẹ́rin náà fẹ́ kọ́ ẹ̀wé rárá. Èsì yàtọ̀ nínú 800 àtàpò mẹ́rin. Ẹ jẹ́ kó ṣàlàyé ẹ sí yẹn. Ẹ jẹ́ ṣàlàyé ọmọ mi rí. Èsì yàtọ̀ nínú méjèèjì wọ́wọ́. Èló ni àpò kan rí? 200. 200 ló jẹ́ àpò kan àbí? Àpò méjì ó jẹ́ ló? Ó di 400. Ó jẹ́ 400. Àpò mẹ́ta ó jẹ́ ló? Ó ṣe 600. Ó jẹ́ 600. Ọmọ mi àpò mẹ́rin ó jẹ́ ló? Ó ṣe 800. Ó jẹ́ 800. Wọ́n á gbé sógbà àpò mẹ́rin. Ẹ̀bí rárá ẹ̀mí rí. Ó pa á gbà bẹ́ẹ̀ gbà lọ́yìí. Ó gbà. Ó gbà ẹ̀sẹ̀ ìyá.